bí tí ẹ bá bí dáwà bí tí ẹjọ́ ta ló sì ní fújì wa bí tí bí dábà wà ní fújì wa bí tí wà ní fújì wa ẹ tó wà sí bí dáwà tí bá wà kò sí fújì bí tó wà. wọ́n ló sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú fi sọ. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. mo tọ́ra ló sọ bẹ́ẹ̀. no bí dábà ti wà fújì wa bẹ́ẹ̀ mo ti bọ̀ ìtàn kò ní fújì wa bẹ́ẹ̀ ní fújì wa ṣé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ kọjá yẹn ọmọdé máa ń ṣẹ́yìn mo kọ́ ni mo ní ẹ bọ́ọ̀ mo jẹ́ pẹ̀lú gbàmí náà inú gidi mi ò fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ funfun òun fọ̀rọ̀ mi lọ inú tó máa bí mi tí n ò fi sọ̀rọ̀ sọ ẹ̀dọ̀ funfun tá ṣe mí tí n ò fi sì wá wo kọ́lọ́hún ọba dákun má gbé bá mi o lóòótọ́ lọ́mọdé máa ń ṣe èèyàn kọ́lọ́ má jẹ́ kágbà tún òṣì èèyàn ṣe ni gbogbo nǹkan tó ti kọjá yẹn tí wọ́n mo fi kà ń pé ọmọdé ti ṣe kọjá because àìdọ́kọ́ lẹ̀ kálọ̀ fọ́ kú mi ẹ má sọ̀rọ̀ good music and on part of good music I look you lẹ́gbẹ́ mi ìdíbà sáà gbogbo yẹn mo ti bẹ́yàn ẹ máa ń wòyàn pé for good music ní mo sọ lórí rédíò mo tún bá sọ pé èèyàn wo nǹkan tẹ́ ẹ máa ń wò kò sáré òṣùpá kò wò pé kò tó take a good music take follow his step for good music yes mi ò ní báyìí sáré ju mo gbọ́ music ẹ̀ mọ́ pé bá ní ọba orin kí fi kan pé kejì ọlọ́run tó jẹ́ tó bá ń kọrin bí ẹni ìjẹ́ ẹ̀kọ́ ni tó bá ń pèdè èmi tí mo já òògùn mo tún máa ń kan sára sí ìpòǹpé ètò ojú ọba orin òṣùpá lónà kan nínú orí màá ní ẹ̀gbọ́n pé kò ní má lóun jáde wọn lọ́rọ̀ púpọ̀ láti sọ lè ní mo fọ̀rọ̀ sílẹ̀ ìfọ̀bà orin kò sọ ọmọ Mr. Fuji gangan lọ́nà kan nínú orí màá ní ẹ̀gbọ́n pé kò ní má lóun jáde ní ṣókí. orí ọ̀nà àgbàdúrà wa lọ́kọ́ ní káfí oríṣi ọ̀pọ̀ sẹ́yìn ọ̀la mo ṣe rẹ́kọ̀dù kan mo ní tá a bá ń bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́ òun rẹ́kọ̀dù yẹn ó gbọ́ gbà náà ọkọ̀ ṣe pé kò gbọ́ ni tàbá bá a sọ̀rọ̀ bí ẹ ká máa gbọ́ torí ẹrú tọ́gbọ́ tó lówó ẹ̀ yóò fẹ́ràn jiyẹn lẹ́yìn tí ọgbọ́ kẹ̀dẹ̀rẹ̀ ajiyẹn lásán tàbá bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́ lódì fáfáfẹ́ ní ṣọ̀gbọ́n o àtàfi kejì ṣọ̀gbọ́n lódì fáfẹ́ ní akọ́tò dẹ̀gbà tó fi ń ṣọ̀gbọ́n àfẹníṣọ̀gbọ́n níbẹ̀ èèyàn bá kọ́ ń lọ́gbọ́n èmi ò ní gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n ó di ti má ṣe ta àkọ́kọ́ tó wù ń lọ́wọ́ lèmi á tó gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n àfikèjì ṣọgbọ́n níbẹ̀ èèyàn bá kọ́ ń lọ́gbọ́n èmi ò ní gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n tí má tiẹ̀ ṣe ta àkọ́kọ́ tó wù ń lọ́wọ́ kò ní kí wá gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n ó di ti má ṣe tẹ̀ kejì ìjájọ́ ń lójú lèmi á tó gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n lódì fáfẹ́ ni akọ́tò dẹ̀ ẹ̀gbà tó fi ń ṣọgbọ́n tí kìí ṣe èpo ti ṣe kan tó ti bú lọ́wọ́ o tí kìí ṣe kó ti ṣe kan tó jájó lójú ó lọ́gbọ́n ò pín síbi kan bọ́kọ́ ń lọ́gbọ́n o kí á ní wọ́n gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n bàbá ń bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́. àkì àbá gbalagbà gbogbo tẹ́wé mo ti gbọ́ aláré mi bó lè ṣe máa rí bó ṣe máa wà náà nìyẹn. ó náà gbàdúrà mọ́rí. àmì ó ti lọ. béèyàn bá ti ṣe bàbá làwájú béèyàn bá ti ṣe bàbá gbàlagbà onítọ̀hún máa gòkè dandan ni àìgbàgbàfẹ́ nìkan kò jáyé ogún ó láyé ìgbàgbàfẹ́ nìkan kò jáyé ogún èmi jùwé ìwọ́jù mi dẹ̀ láyé ń bá ká ayé yìí fẹ́ gbọ́ pẹ̀ nìkan jà wọ́n lọ àbólówó jà wọ́n lọ ṣùgbọ́n ewu ló gbó irùngbọ̀n làgbà ìdodo ní dájì yára ohun tágbà rí lórí àgbàntara bọ́mọdé gungi kò lè rí ohun tágbà rí tójú àgbà bíjì bí tọmọdé rí ó lè fọ́ ọ bọ́rọ̀ bá débi ẹ lọ mọ́ lórí wọn arúgbó azáré ju màjè sí lọ bẹ́ẹ̀ bá ti ṣe bàbá. ṣùgbọ́n sáré mi ò gbóná ohun èlò ìkógẹ̀rí ọ̀nà ló pọ̀ lọ́wọ́ mi bá fún. mo fẹ́ kọ́lé o mo sì fẹ́ ra mọ́ tó ogún àsìkò kálukú o kò mọ ní tàṣe ẹ̀ láyé ṣùgbọ́n básìkò tó ẹni kan yún lè kà á básìkò ẹ̀dá ò tí ì tó básìkò ẹ̀dá ò tí ì tó bẹ́ẹ̀nìyàn kan jú kádàrá àfàìmọ̀ yóò kábàámọ̀ láyé. ẹ ṣe olúwa. Big Daddy.